gidi tí wọ́n ní is initiating innocent children to court. Ìdí tí mo fi pa àwọn ọmọ Yorùbá lẹ́lẹ́nu méjì. Ẹ jọ̀ọ́ kí ni wọ́n pè ní ìjàngbara? Kí ni ìdí tá fi ń jà ìjàngbara? À ń jà ìjàngbara nítorí yà ń jẹ àwọn èèyàn wa bí. Wọ́n ti sọ àwọn èèyàn wa sínú ìgbèkùn. Wọ́n fìyà jẹ wọ́n nínú Nàìjíríà. Láṣẹ la fẹ́ gba Yorùbá nation kí ìyà kó lè dópin. Àbí bẹ́ẹ̀ kọ́? Tá bá wá gba Yorùbá nation, gbogbo àwọn tó ń fìyà jẹ wọ́n nílé Ifẹ̀ àti láwọn bòmíì, wọ́n á dáwọ́ dúró. Àbí wọ́n ní dáwọ́ dúró? Wọ́n máa dáwọ́ dúró nítorí kò sí àyè fún àti fìyà jẹyàn nínú Yorùbá nation. Wọ́n sì ní wípé òwe wo ló máa ń lò tó máa bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́nà pé láti kékeré lèèyàn máa ti pẹ̀ka àrókò. Láti ìgbà tá a ti wà nù Nàìjíríà sí, ó bẹ́tà ká pa ẹ̀ka àrókò àwọn ọ̀bàyéjẹ́, àwọn ọba burúkú, baálé òfò, ọmọ ẹyẹ àdánù, ká pa ẹ̀ka wọn nísìn ká tó gba Odùduwà nation. Kó má bàa di wípé tá a bá wá gba Odùduwà nation tán, àá wá jẹ dọ́bùdọ́bù ìyà. Ṣùgbọ́n wá ṣe mí láàánú wípé àwọn ọmọ Yorùbá kan wọ́n lè máa ṣe kí ni máa sọ pé Lady K àbí ó dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Mi ò tí ì ṣe show fún bàbá Ọọ̀ni of Ifẹ̀. Gbogbo èyí tẹ́ bá fọ́nà prógrámù yìí bóyá number 7 ládé bí nǹkan mi ò tiẹ̀ mọ̀. Mi ìmọ̀ye tá a ṣe mo ṣàṣe show lọ tèmi. Mo ṣàmọ̀ pa ti rìn jìnnà. Gbọ́ tí mò ń sọ wípé show bàbá ọba special show ni máa ṣe fún wọn. Ẹ̀rí rèé ọ̀rọ̀ rẹ̀ ni máa fi ṣe. Ilé táwọn ọmọ yẹn kọ́ fún wọn màá gbé wá. Bí wọ́n ṣe kú, bí wọ́n ṣe pa, màá gbé gbogbo ẹ̀ wá. Mo ní ṣùgbọ́n tí kábíyèsí ò bá fẹ́ kó dé stage yẹn, àtàwọn ìyá mi aládùbáríkà yẹyẹ wá yẹyẹ tú, kí wọ́n tètè ṣàtúnṣe Ilé Ifẹ̀. Mi ò tí ì ṣe show fún kábíyèsí, fún bàbá wọn. Mo ṣì ń postpone ẹ̀ ni because ohun tó ti ní lójúdo lè lọ, òun ni ohun tí bàbá ọba ń ṣe. Ohun tó ti ní ojúju ó lè lọ, òun ni bàbá Àrólé Oòduà ni wọ́n ń ṣe. Mi ní mi sọ bẹ́ẹ̀, mo lẹ́rìí mi lọ́wọ́. Mo ní òun ni wọ́n ń ṣe. Kó bàbá wá di wípé ayé wọn máa sọ̀sọkúsọ sí Àrólé Oòduà, kò tẹ̀ ṣe sọ̀kúsọ òótọ́ làwọn ayé máa sọ pé àṣewé èèyàn báyìí láwọn pípù yìí. Nígbà tí bàbá bá ti tagbó, báwo lọmọ òye ní jalè, báwo ni kíní kò ṣe ní ṣe. Mo tẹ̀ pí, mo ṣàǹjú wọ́n ní ìsílẹ̀ pé ẹ ṣe àtúnṣe òkè lè dákẹ́ kí n ti kọ́kọ́ rẹnu mi. Mo dẹ̀ sọ lórí ètò, mo ní tó bá ti lè ṣe àtúnṣe gbogbo evidence tó wà lọ́wọ́ ẹ̀mí Àyọ̀ká, màá delete gbogbo ẹ̀ pátápátá. Màá dẹ̀ wá ta wá sọ wípé ẹ̀yin èèyàn wọ́n ti ṣe ohun ta fẹ́. Àwa láti wá wọ ẹnikẹ́ni nílẹ̀, àwa láti wá tàbùkù ẹnikẹ́ni. Kí ìyá máa jẹ ìran Yorùbá, òun la dúró fún. Ní èmi dúró fún mi mọ́ta lòmíì. Torí tó bá jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń pè mí yẹn, yàtọ̀ sí bàbá mi kan tèmi àti wọ́n jọ sọ̀rọ̀ lẹ́ni mi ní dárúkọ wọn o. A jọ sọ̀rọ̀ few minutes ago, mi ní dárúkọ títí wọn. Yàtọ̀ sí àwọn àti Májàsọ́lá tó bá jẹ́ wípé tòótọ́ ni wọ́n fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn ni, wọn ò ní máa sọ fún mi kí n dákẹ́ lórí ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀. Mo yọ àwọn méjì yẹn kúrò bẹ́ẹ̀. Ó fi hàn wípé àwọn tí wọ́n sọ wípé Yorùbá nation, irọ́ ló bá dé. Yorùbá nation ẹnu ló ń ṣe. Ó lè máa ṣe Yorùbá nation tòótọ́ kí ìdẹ̀ máa kó àwọn evidence jáde kó dẹ̀ lóò ti fẹ́ máa protect Ọọ̀ni. Who is Ọọ̀nirìṣà? Who is Adéyẹyè? Ẹni ìtàn. You can protect the throne of Àrólé Oòduà, which I'm trying to protect that throne also, but I'm not here to protect Ọ̀jájá. Ẹni ìtàn. I'm here to say the truth and the fact. That is why I'm here. Ọ̀jájá ò ju gbogbo ọmọ Yorùbá lọ. Ọ̀jájá ò ju gbogbo ọmọ Yorùbá lọ. Àpèrè Oòduà ló ju gbogbo ọmọ Yorùbá lọ. Àpèrè ló ju gbogbo ọmọ Yorùbá lọ. Mi ò tàbùkù àpèrè Ilé-Ifẹ̀ orí ìró mi. Ṣùgbọ́n màá sọ òtítọ́ ohun tó Ọ̀jájá bá ṣe àti bàbá Ọ̀jájá. Tí wọ́n bá wá fẹ́ kí n sọ kó lọ ṣe the right thing, mi ní sọ anything mọ́. Mi ní sọ kankan mọ́. Màá dákẹ́. Gbogbo àwọn tẹ̀sí wọ́n síbi yẹn wọ́n kéré wọ́n bí tí wọ́n bì lóò. Yàtọ̀ sí Májàsọ́lá nìkan ní òkèrè ní òbí tí ní òbí lóò.
àti bàbá mi tó pè mí lẹ́nu àwọn méjì yẹn nìkan ni wọn kéré ni wọn bíntín ni wọn bìlò ṣùgbọ́n gbogbo àwọn tó kù wọn kéré wọn bíntín wọn bìlò mo sọ bẹ́ẹ̀ mi ní mi sọ tí bá báyọ̀ lálejò mo bá lálejò nìyẹn tí bá fẹ́ ṣe wèrè fún yàn máa ṣe fún gidi confirmator ni mo sọ fún yín yẹn mi ò rọgún iṣẹ́ àgùntàn mi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì mi ò ní ìyá mi ò ní bàbá mi ò ní ìran so mi ò rọyàn iṣẹ́ mo sọ fún yín gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé pátápátá lórí ọ̀rọ̀ yìí kò sí tí mi ò mọ̀ gbogbo bí tẹ́ ń sáwọ̀ gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé gbogbo ọ̀nà tẹ́ ń tọ̀ gbogbo ẹ̀ lèmi Àyọ̀ká ń gbọ́ nílùú Canada tí mo wà mo ní mo ti ní CCTV camera sínú palace yìí lè fẹ́ rò bí mo ṣe eré ni ẹ tún lọ ṣe mítì nínú igbó ẹ tún bá CCTV camera mi bẹ́ẹ̀ ẹ lọ sórí ìta ẹ bá CCTV camera mi bẹ́ẹ̀ ó gbé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ bá búra kẹ́ múlẹ̀ kò lè ṣiṣẹ́ ẹ bá fi àwọn èèyàn rẹ pé ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí o ẹni bá tún gbé tó lọ sọ fọmọ yẹn ọmọ ẹbùkúkú ọmọ gbá ọmọ àwo yẹn ìmí wàhálà kò lè ṣiṣẹ́ torí pé kí ni orí àbòsí orí èké lẹ̀ búra lé iṣẹ́ ọwọ́ yóò mọ́ ọwọ́ yín rí fún ohun ìríra kò lè ṣiṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́nu méjì ẹ stay away from me ẹ gbọ́ ẹ má wá sọ́nà ọ̀dọ̀ mi ẹ yíwọ́ yín sàn ìwọ tó bá ń fún mi lówó má fún mi mọ́sẹ̀ jẹ́ kí ebi pa mí ẹ yíwọ́ yín sàn tí ẹ bá ti lè kọ̀yà fún ọmọ làkejì yín ẹ kó ṣìdànù kẹwàá bí wọ́n sì kẹ kúrò lọ́dọ̀ mi ò fẹ́ mọ̀ yálà ìyàbá bálákù yín rí tí ẹ bá ti lè kọ̀yà fún ọmọ làkejì yín nítorí Bíbélì tèmi kà sọ wípé fẹ́ràn ọmọ nìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ̀ tẹni tó dé láyé àmọ́ tẹni tó ń bọ̀ èní làsìrí kò sẹ́ni tó mọ̀la bóyá gbogbo àwọn ọmọ ilé Ifẹ̀ yẹn ló sì máa ṣe generation tèmi ìlú Ìbàdàn lóore lọ́la kí n wá lajú mi sílẹ̀ sí kẹ wá bà ògo ìran tèmi jẹ́ kò jọ mi ò ní gbà màá dúró táwọn ọmọ ilé Ifẹ̀ gbágbágbá báyìí màá dúró tí wọ́n gbágbágbá láti mẹ́sọ̀ wípé wọ́n bọ́ nínú ìyà so ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́nu méjì ẹ kọ́ ṣìdànù ẹ wọ́n bí wọ́n sí ẹ má jẹ́ kí n yín mọ́ lákàtà mi ò tẹ́ bá ti fẹ́ gbọ́mọ gbè tẹ́ fẹ́ ṣorí burúkú ẹ wá bí gbà ẹ má pè mí ẹ lọ pe Ọ̀jájá ẹ lọ pe ẹni ìtàn kó ṣe nọ́mà tẹ́ni ìtàn bá ti ṣe nọ́mà kò sí wàhálà mọ̀ má dákẹ́sẹ̀ tí bá ti gbọ́ pé ẹni ìtàn ó ti ṣe nọ́mà tí mo fẹ́ kó ṣe ní kó yẹ Ológùdù lóyè ó yẹ mọ́nítọ́rì yẹn ó lè lọ́ fi ń jà wọ́n fi ní àwọn èèyàn lára nílé Ifẹ̀ ni wọn ò jẹ́wọ́ góòdì nìkan mọ́ owó kòkó náà tún wọ̀ wọ́n lójú ṣó lórí burúkú ni yín ni ṣọ́ fi ṣe yín ni ṣọ́ fi ṣe yín ni ẹ bá ń ṣe ètò ẹ̀yin èèyàn ṣọ́ fi ṣe yín ni ẹ wá góòdì owó góòdì ò tó yín mọ́ gbogbo àwọn tó ní kòkó lóko lẹ́ni kọ́fò kọ́ níṣó lẹ gbẹ́sẹ̀ lé oko wọn níbi mọ́nítọ́rì orí burúkú ẹ̀yàn mọ́nítọ́rì láti lè máa fi wọ ẹni tí oko ẹ̀ tó ní èrè dáadáa ẹni tí èyí oko ẹ̀ tó ṣe kíni tó gbá ski tó mú yes òun lẹ torí ẹ̀gbọ́n mọ́nítọ́rì tẹ́ni tẹ́ bá ti wá ní wípé oko ẹ̀ ó mú yes ẹ gba oko lọ́wọ́ ẹ lọ kọ́ warehouse tẹ́ fi kókò kó sí ẹ wá lọ máa kókò kó àwọn ẹni ẹlẹ́ni nínú oko kòkó 20 tọ́nù kọ́ bá máa lóun máa gba kòkó 20 tọ́nù lórí oko ẹyọ kan lọ́dọọdún ṣe mọ iye tí 20 tọ́nù yẹn jẹ́ ṣe mọ iye tó jẹ́ ìyá ọmọ Yorùbá tàtà because ẹ̀yin kan máa wò pé kí ló wá dé tí kìíní mo mú lọ́yà Lédìkè ó máa mọ mú lọ́yà mi nítorí mo mọ iyì ọmọ Yorùbá mo mọ iyì àwọn ènìyàn ẹ̀jẹ̀ tó ń rọ̀nù lára mi tí mi ò fi lè jẹ́ kábẹ́rẹ́ gún mi òun ló rọ̀nù lára àwọn tó ń pa tó ń fìyà jẹ nílé Ifẹ̀ tó ń gba dúkìá wọn lọ́wọ́ wọn tó bá láwọn ò gba dúkìá wọn ni kọ́ bọ́ta kọ́ wá sọ ojú gbogbo wa ló ṣe bí táwọn ọmọ Ifẹ̀ ń pè wọlé lọ́tún lọ́sì mi ò mọ ẹnikẹ́ni rí mi ò tọ́ mọ́ wọn nílé Ifẹ̀ gbogbo àwọn tó ń pè yẹn ṣèmi ni mo lọ ń pè wọ́n wá ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ṣèmi ni mo lọ ń pè wọ́n wá ni ṣé mo ní connection wọn ni àwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mi ò ń lọ́bì mi ò wá connection lórí kẹ́sì ilé Ifẹ̀ àwọn kan ń pè mí gan mo sọ fún wọn pé mi ò fẹ́ bí gùn pẹ̀lẹ́ anybody mi ò fẹ́ bẹ́ anybody ṣe èmi Àyọ̀ká sọ bẹ́ẹ̀ fún wọn tí bá parọ́ kálálẹ̀ ilẹ̀ Oòduà alálẹ̀ ilé Ifẹ̀ kó bí mi mo sọ fún wọn ní pé mi ò fẹ́ bá anybody ṣe mi ò fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ mo lé àwọn ẹlòmíì gan kúrò lórí fóònù mi ni pé mi ò fẹ́ bá anybody ṣe màá lè rẹnu fi pé àdàbí tó bá jẹ́ wípé wọ́n dìdí gbèsè yìí fún mi personal ni tí kì í ṣe pé ìyàtẹ̀ fi ń jẹ àwọn èèyàn iṣẹ́ burúkú tó ní òfìfì àtàwọn ẹ̀mẹ̀wẹ̀ ń ṣe nílé Ifẹ̀ ni mo torí ẹ̀ ṣe lókù ṣùgbọ́n tó bá jẹ́ torí ẹ̀ ni bẹ́wúrẹ́ bá bojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́
Báyọ̀ká bá bojú wẹ̀yìn kí ló ṣẹlẹ̀ ẹ má bínú sísítẹ́ẹ̀mù wa ti wẹ́tọ̀ fáwọn wèrè. Ó ti tàn padà ẹ má bínú gbogbo sísítẹ́ẹ̀mù kọ̀ dédé ó kọ̀ dúdú lójijì mi rí kankan mọ́ ni ìbáwò yín kẹsàgùn oògùn yà ń ran lápútọ̀pù à ń ran fóònù ṣèbí fóònù náà ṣe wọ́wọ́wọ́wọ́wọ́ níjà wọ́n bíbá yẹn kò sí tó fi ń ṣe èèyàn kò lè rẹ mí I'm covered with the blood of Jesus. Ẹ wo ẹ̀jẹ̀ Jésù ló wà ń bíbá kì í ṣe èèyàn ẹ̀jẹ̀ Jésù ni kì í ṣe èèyàn mi ò fẹ́ jẹyàn wẹ̀ mi ò bá wọn tán lá mi ò fi búra mi ò fi múlẹ̀ ẹ̀jẹ̀ Jésù mò ń mu òun ló ṣe bá kọ́lọ̀ mi mu ni mo ṣe láyà bí òkè kó máa ró kìkìkì lóko àyà wọn tó mọ túmọ̀ tí mò ń sọ. Ṣé ń gbọ́ mọ́nítórì yẹn ohun tí mo fẹ́ kí Ọ̀jájá ṣe ẹ bá mi tap lórí TikTok ẹ lè pọ̀ tó ìkẹ́ má bá mi láìkì lọ́ọ̀fù ẹ bá mi lọ́ọ̀fù náà ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi tap ẹni dààmú mi ò tọrọ gift láìkì yẹn ló jẹ mí lógún ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe pọ́ fi ń gbowó gift ló ń jáwó láìkì ò jáwó but mo prefer ẹ bá mi like ètò mi that's all tẹ bá fún mi gift máa gbà ọ máa appreciate ó dà pé èèyàn kan fún mi róòsì mẹ́yẹn lẹ́ẹ̀kan ẹ ní wọ́wọ́ tí ẹ ṣe. Ṣé ń gbọ́ tí Ọọ̀ni of Ifẹ̀ bá ti lè gbé monitoring tó fi ní àwọn èèyàn lára àwọn arúgbó yẹn lára yẹn tó bá ti gbé kúrò bẹ́ẹ̀ ológùdù kúrò bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ tí mo fẹ́. Ikú ẹ̀kejì gbogbo àwọn tí ológùdù ti ta ilẹ̀ wọn mo mọ̀ pé ẹ̀pà ò lè bóró mọ́ wọ́n ti talẹ̀ Ọọ̀ni ti fowó lẹ̀ kọ́ mọ́ ológùdù ti fowó lẹ̀ ra mọ́tò jọ ológùdù ti fowó lẹ̀ sponsor àwọn ọmọ ẹyẹ tí ń lo mọ́tò bọ̀gìnì ọmọ ẹyẹ mi nílé Ifẹ̀ ó ní mọ́tò 6 ọmọ ẹyẹ gbogbo àwọn ọmọ tó bá ti rí pé alágídí jàgídíjàgan ni wọ́n ya irinṣẹ́ tiẹ̀ sínú iṣẹ́ kó lè máa rọ́wọ́ mú lọ sẹ́nu kó lè máa lo mọ́tò dẹ̀kùdẹ̀kù ọwọ́ ti wá sọ àwọn ọmọ tó yẹ kí ògo wọn kó ṣe kí ni kó gbá ski kó mú yes nílé Ifẹ̀ yẹn wọ́n ti sọwọ́ dọmọ ẹyẹ wọ́n ti ṣe kí ni wọ́n ti sọwọ́ dọmọ ẹyẹ wọ́n tó bá ti wá bú mi bíbá Ọọ̀ni ni màá bú tó bá ti bú mi Ọọ̀ni ni màá bú ṣọlọ́ lórí burúkú ní ẹni olòṣì aṣiwèrè túkọ̀ kọ́mẹ́ǹtì mi màá gbá ẹ sí búlọ́ọ̀kì màá bú ẹni ìtàn màá bú Ọ̀jájá màá kàn fún ohun tẹnu mi bá bàjẹ́ kò lè túnṣe mo ń sọ fún yín ẹ má jẹ́ fẹnu mi bà nǹkan jẹ́ ohun tí bá fẹnu bàjẹ́ ẹnu ò lè túnṣe ẹ̀wọ̀n ò lè túnṣe kẹrán ọ̀tá mi lẹ́wọ̀n ṣó lè tún tó bàjẹ́ ṣe ni ṣojú àpá tí bá fi ẹnu mi fún yín ṣó lè kọ́ ara kẹ gbé mi lọ kóòtù kẹ gbé mi lọ síwá kẹ gbé mi lọ sẹ́yìn kẹ gbé mi lọ sídẹ̀ lálẹ́ àpá tí bá fún yín gbogbo bí tẹ bá gbé mi lọ kò lè parẹ́ ni mo ṣe ń kìlọ̀ fún yín pé má jẹ́ fún yín lápá ẹ má jẹ́ fẹnu mi bà nǹkan jẹ́ ni mo ṣe ń lo èdè yẹn fún yín. Ṣé ń gbádùn mi ẹ jẹ́ kí láìkì yín yẹn máa lọ lẹ́sẹẹsẹ gbogbo àwọn ọmọ tó bá ti wá yí wípé ọmọ líle ni wọ́n èyí tó yẹ kó fi iṣẹ́ tí wọ́n sí ojú ọ̀nà ọ̀la tó máa ti méèkì ẹ̀ tó máa ti wúlò fún ayé ara wọn inú iṣẹ́ ẹyẹ ìlọrin iṣẹ́ tí wọ́n sí wọ́n lò wọ́n fi ṣiṣẹ́ àwọn ọmọ yẹn gan pàápàá gan náà ti wá rí wípé yes àwọn ọmọ ẹyẹ ló ń méèkì ẹ̀ nílé Ifẹ̀ ọmọ mi gan ló ń fa rẹ̀ ńlẹ̀ sínú ẹyẹ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lénìí mo kàn sáyé yà bá bẹ̀ yẹn ni kẹ́ lè mọ bó ṣe lọ so gbogbo so stay away from me ẹ lọ bá kábíyèsí kan ṣe nọ́mà torí adé bá ti ṣe nọ́mà ọmọ now mo ti kúrò lórí ẹ̀yin ọmọ Yorùbá ẹlẹ́nu méjì o máa ṣì fún yín ní voice note kan tí máa play o kí wá lọ sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ tí mo fi sọ wípé Ọọ̀ni Ifẹ̀ kí ló dé ìtumọ̀ kí ló dé mi rèé gbogbo ẹ̀yin ọmọ kan a ní kó bá wa fi òpin sí ìpànìyàn tó ń lọ nílé Ifẹ̀ kó fi òpin sí ìtẹ̀jẹ̀ sílẹ̀ ṣebí tí gbogbo wa la fi gbọ́ bíbà tí àwọn ọmọ ilé Ifẹ̀ fi ẹnu wọn kọ wípé àwọn ọmọ olóyè ló ń pààyàn wáì tí kábíyèsí ò máa lọ sọ wípé kọ́ lọ máa kó àwọn ọmọ olóyè tó wá jẹ́ pé innocent people ni wọ́n wá wọnú ìlú àwọn ọlọ́pàá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣá
according to nínú findings mi wọ́n ti kọ́ more than èèyàn 300 according to ohun tí mo gbọ́ àwọn ọmọ 300 tó kọ́ yìí according to ohun tí mo gbọ́ o kò sọ́mọ ẹyẹ kan báyìí nínú wọn ìyá ọmọ mi ti pè mí ó ti kékékékékéké tó bá rìn lọ ní títì ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí Ilé Ifẹ̀ sí ẹ jẹ́ rọra ṣọṣe ẹ̀yin tẹ́ bá wà ní Ìdálẹ̀ ẹṣọ Ilé Ifẹ̀ lọ o kẹ́ má ní Lady K ò sọ fún yín o òótọ́ mo rájà yìí sí yẹn kẹ́ má lọ forí ko ohun tó jàjà dà sílùú àwọn ọlọ́pàá ò mọ ibi táwọn ọmọ ẹ̀yẹ wà and I will use this opportunity to say thank you to Nigerian police because tí wọn bá lọ rárá ńkọ́ kí la fẹ́ ṣe nothing. I will use this medium to say thank you to IG because mo pariwo IG mo pariwo CP a máa sọ wípé ẹ ṣe pé ti ẹgbẹ́ ìgbésẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ táwọn ọmọ yín gbé láti lọ máa kó wọn lè fẹ́ ẹ bá wa mú ẹni ìtàn dáadáa àwọn innocent people lẹ kó o ẹ tí kó àwọn dìmẹ́dìmẹ́ èèyàn kan ní kí ni ìyàtọ̀ láàárín Ọọ̀ni àti Gumi kò sí yàtọ̀ kódà Gumi dájú Ọọ̀ni of Ifẹ̀ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ Gumi 10% ó fi bẹ́tà Ọọ̀ni of Ifẹ̀ slow poison lọ́ọ̀ni of Ifẹ̀ àfi wẹ́rẹ́wẹ́rẹ́ pani wẹ́rẹ́wẹ́rẹ́ jayé àfi wẹ́rẹ́wẹ́rẹ́ fìyà jẹ ọmọ ọlọ́mọ lábẹ́lẹ̀ a sì ṣojú fẹ́rẹ́ bí pé kò mọ̀ kankan pa ẹ̀ a sì sọ fún gbogbo ayé pé òun ò mọ̀ kankan pa ẹ̀ o pálásì òun lòun wà o òun ò mọ̀ kankan pa ẹ̀ o irọ́ sì ló bá dé ó mọ mẹ́wàá ó kúrò lẹ́yìn ọ̀kan nípa ẹ̀ Ọ̀jájá mọ mẹ́wàá nípa ẹ̀ so Gumi dájú Ọ̀jájá lọ tẹ bá ti rí Gumi tẹ rí Ọ̀jájá tó wá kó òkò àṣetánì fún ẹ̀yin èèyàn tó bá lóye bẹ̀rẹ̀ sí ní sọ̀kò èmi sọ fún yẹn má sọ̀kò fún Gumi o ẹ rọra fi Gumi sílẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ o ẹni tó bá ti wá wòyìn kẹ́ sọ̀kò fún o èmi ò ní ẹ sọ̀kò fún ọ̀ní o ṣùgbọ́n o alábọ̀wọ̀ lásán fún ọmọlúwàbí tó bá ti dénú ẹ̀ bó tó didi mi ní kẹ́ sọ̀kò fún ọ̀ní ìrìṣà o ṣùgbọ́n ẹ má sọ̀kò fún Gumi o tó bá kó òkò àṣetánì fún yín tó wá mú Gumi dúró báyìí tó mú Ọọ̀ni of Ifẹ̀ ẹni ìtàn Ọ̀jájá tó mú Ọ̀jájá dúró báyìí ẹ má sọ̀kò fún Gumi o Gumi ṣe gbogbo àtètè mọ̀ wípé apààyàn ni Gumi ṣe títí ẹ̀ àtètè rí wípé apààyàn ni Gumi ó ń pa àwọn èèyàn ó ń sponsor terrorists but Ọ̀jájá èèyàn mélòó ló yé lọ́mọ̀ wípé àwọn ọmọ ẹyẹ ń ṣiṣẹ́ fọ̀jájá nílé Ifẹ̀ kò sẹ́ni tó mọ̀ so ẹni tó bá ti wù yín kẹsàn lóko ṣùgbọ́n máa advice yẹn má sọ Gumi lóko ẹ lè dókò yín padà sílé yín ṣá o ẹ lè lọ sọ fún àwọn tó bá ti wù yín lé o gbọ́ bá kóyàn méjì ńlẹ̀ bóyá ẹ sọ wọ́n lóko ẹ lè kó padà kẹ lọ sọ fún àwọn tó bá wù yín lé yín ẹ ṣáà bá sọ Gumi lóko ẹ jẹ́ kí Gumi máa bá tiẹ̀ lọ ẹ wọ́n ní ikú téèyàn bá ti mọ̀ pé ikú ni kò ní pa ni mọ́ ẹ ti mọ̀ pé ikú ni Gumi gbogbo ọmọ Yorùbá ti mọ̀ pé ikú ni Gumi òun la ṣe ń fojoojúmọ́ pariwo ẹ pé òun fúnra rẹ̀ terrorist ni ò ṣe lè pa wá mọ́lẹ̀ Yorùbá ṣùgbọ́n Ọọ̀ni of Ifẹ̀ ẹ mọ̀ wípé ikú pa ní èèyàn òun lọ ní of Ifẹ̀ slow poison green snake under the green grass òun ládé yẹyẹ ẹni ìtàn Ọ̀jájá the second tó ń fi ìdí àwọn ẹni rere tó ń fi ìdí wọn jálẹ̀ instead of kó fi ọ̀dí ọlọ̀tẹ̀ jálẹ̀ ìdí ẹni rere ni ẹni ìtàn fi ń jálẹ̀ ẹ̀yin lẹ fà máa fàájà fún yín mi ì fẹ́ fàájà tẹ́lẹ̀ ni máa bá yín fàájà now ẹ̀yin ọlọ́pàá àwọn ọmọ aláìṣẹ̀ òun lẹ ń kọ́ nílé Ifẹ̀ ẹ mú Ọ̀jájá dáadáa ẹ mú Ológùdù dáadáa àwọn tó ń lu ọmọ ẹyẹ nìyẹn ẹ ní kí Ọ̀jájá tó bá mọ̀ pé òun ò mọ̀ kankan nípa ẹ̀ àwọn ọmọ ẹyẹ ò ṣiṣẹ́ fún òun ẹ ní kó Ọ̀jájá kábíyèsí Ọ̀jájá kó provide Ọpẹ́yẹmí #1 picture ẹ̀ nìyí kó provide ẹ̀ fún yín ọmọ ẹyẹ ni olórí àwọn ẹyẹ ni tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ àrólé Oòduà ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn tọ́ba làwọn ò mọ̀ nípa ẹ̀ Lady K parọ́ mọ́ wọn ni ẹni mo ní mo gbà ṣùgbọ́n kó provide Ọpẹ́yẹmí fáwọn ọlọ́pàá kó provide ẹ̀ fáwọn DSS kó máa gbé lọ sí Àbújá wọn ò dẹ̀ gbọ́dọ̀ gbálẹ̀ káwọn èèyàn wá bọ́ síta kó ní kálukú wá sọ ohun tí Ọpẹ́yẹmí ti ṣe olórí àwọn ọmọ ẹyẹ kó wá sọ fún wọn. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà CP IG ẹ
ṣé àdúpẹ́ ọpẹ́ tí ẹ bá wa gbégbèsè ṣùgbọ́n wrong people lẹ ń kó ẹ nídìí àti gbé ẹni tí ẹ ń wò níwájú kábíyèsí Ọ̀nìrìṣà yìí ẹ nídìí àti gbé ọkùnrin ẹ nídìí àti gbé òun àti ọba Ológùdù ni wọ́n jọ ṣiṣẹ́ tí wọ́n jọ ń pa àwọn èèyàn ṣé kí n tún gbé fídíò wá kẹ wá fi etí yín gbọ́ láti ẹnu àwọn ọmọ ìlú bí wọ́n ṣe testify sí wípé òun ló pa àwọn ní ìpakúpa òun ló kó àwọn ọmọ ẹyẹ Ológùdù ló kó àwọn ọmọ ẹyẹ Ológùdù òun ló kó àwọn ọmọ ẹyẹ wá sínú pálásì láti wá ṣe ìkà fún àwọn èèyàn láti wá pa àwọn èèyàn nínú oko láti wá ṣe iṣẹ́ ibi Ológùdù ó ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ mo fẹ́ gbé pitch fídíò wá ní òkè tún fetí ara yín gbọ́ gbogbo àwọn ẹni ẹlẹ́ni tó lóko ẹ má bínú o just a minute ẹ jẹ́ gbé fídíò wá mo fẹ́ wá lórí fóònù mi ni kí ló ṣe kíní báyìí ẹjọ́ tó lọ kí ló lè kọ ọ̀sẹ̀ náà kí fóònù máa di méjì wá sèfù nọ́mbà lẹ́ẹ̀kan báyìí á dẹ̀ gbé wá fún mi lẹ́ẹ̀mejì òun ni ẹ jẹ́ kí n tún gbé wá kẹfẹ tí ara yín gbọ́ so ọ̀gá ọlọ́pàá ẹjọ́ tóbi tán lọ́rùn ẹ̀bẹ̀ nílé díkẹ bẹ́ẹ̀ yìí o Ọọ̀ni of Ifẹ̀ kó bá wa provide Ọpẹ́yẹmí #1 àti gbogbo àwọn ọmọ ẹyẹ tó wà ní Ilé-Ifẹ̀ pátápátá kí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ fúnra wọn báyìí àtàwọn olóyè ẹ wò ó kó bá wa provide wọn ẹ jẹ́ bá yín gbé fídíò ìwà ìgbé. ẹ jẹ́ bá yín gbé wá tẹ́tù fetí ara yín gbọ́ àádẹ́ tún rìpíìtì voice note ẹyọ kan tí wọ́n fi testify wípé àwọn ọmọ olóyè àwọn gangan lọmọ ẹyẹ tó ń pa àwọn èèyàn nílé Ifẹ̀ ẹ àti ìgbọ́n sì wípé ẹ ti mọ àwọn ọmọ olóyè kankan àti ìgbọ́n ẹ̀yin ọlọ́pàá ẹjọ́ ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o àwọn ọmọ yóò ní di ìbànújẹ́ fún yín ẹ bá wa mú Ọọ̀ni of Ifẹ̀ kí Ọọ̀ni of Ifẹ̀ kí wọ́n provide Ọpẹ́yẹmí àti Jimoh Àgàlàtà Ológùdù ẹ bá mi ṣí ètò yẹ bá mi aṣáájú àwọn ọlọ́pàá ẹ jẹ́ kí wọ́n rí bí mo ṣe ń rọjú bí mo ṣe ń fọ fèrè ojú bí mo ṣe ń pariwo lọ́lọ́lọ́lọ́lọ́ ẹjọ́ gbọ́ ẹjọ́ gbọ́ o tí kábíyèsí bá ní àwọn ọmọ àwọn tó ń ṣiṣẹ́ o ẹ kàn sọ fún kábíyèsí wípé kí wọ́n fún yín ní Ọpẹ́yẹmí #1 àti Jimoh Àgàlàtà Ológùdù gbogbo Nàìjíríà ẹ gbà wá o gbogbo Nàìjíríà ẹ gbà wá o kábíyèsí Ológùdù àwọn ọmọ wọn ni wọ́n rán wá sóko ipe kí wọ́n máa sá wàhálà dá o kò yé wa o wọ́n wọnú wọ́n dé ń gbẹ dídé tí wọ́n dé wọ́n wọnú oko lọ ni o wọ́n tẹ béèrè baálẹ̀ o wọ́n béèrè kábíyèsí o wọ́n nílùú onídà nígbà ní rìsáàfù wọ́n wọnú oko lọ wíwọnú oko tẹ wọnú oko lọ adẹlọ kò sí baálẹ̀ ní wọn mọ̀ pé wọn mọ̀ bóyá baálẹ̀ wà ní bóyá kò sí baálẹ̀ wọ́n wọnú oko lọ adẹlọ bá wọn kí ló fà á o nǹkan kan torí àti lọ bá kábíyèsí Ológùdù ní nǹkan bí ọ̀sẹ̀ tó lọ alábọ̀ wá bá wọn ní ọ̀sẹ̀ tí a wà yìí o nǹkan tá a sọ fún ẹ nìyẹn o kí ni nǹkan tá a dẹ̀ sọ kò sí nǹkan tó pọ̀ ju o bí ẹnìkan ṣe fa síìtì yọ nìyẹn ló dẹ̀ fàyà yọ gbogbo ọmọ Nàìjíríà ẹ wo bí tó ti sàmì ládàá o èmi ò máa dáadáa ní o nílùú onídà ní o ó sàmì ládàá mi ò máa dáadáa ní o mi ò múra kankan ta ní o nítorí pé tó wá tí n bá tẹ̀mí náà bá máa dáadáa ní kárí pé n bá máa dáadáa ní ni nǹkan tá ń sọ ìkọlá bá máa sọ o èmi ò máa dáadáa ní o. kí ni bàbá Ológùdù láwọn fẹ́ máa gbà lórí 1 acre. bàbá Ológùdù wọn là ń fẹ́ máa gba 12 kilo wọn là ń fẹ́ máa gba 12 kilo lórí 1 acre so gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o kábíyèsí Ọ̀nìrìṣà ẹ gbà wá o ó ti wá sú wa báyìí o nǹkan ìtì lágbára ju o ẹ ṣàánú fún ẹ wò bẹ́ẹ̀ sá wàhálà dá o lẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ti gbà lẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ti gbà lọ bí 100 million plus tó ti gbà lọ nílùú Honda nílé àdàgbà iná ti gbà lọ o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o ẹ wo bí tó ti sàmì ládàá o mi ò sàwọn lẹ́tọ̀ mi ò sàwọn lọ́sí o nítorí pé evidence tàbí sanwó wà ń bẹ̀ o receipt tàbí sanwó gbogbo ẹ̀ pátá ló wà o orúkọ tèmi ni Ọdẹ́yẹmí Adéwọyìn
Now, Olúwa bá mi jù kalẹ̀. Ṣé mo lè múra dání kẹ́ni kàsàmì ládàá kí n má sá ládàá nígbà tó rí mi? ẹ̀dẹ̀ máa pariwo lásán. CP of Osun State, IG, ẹjọ́ torí tọlọ́run, àwọn ọmọ ẹyẹ tó ní ẹ lọ kó, àwọn innocent people ni wọ́n ń kó, àwọn innocent people òun ni wọ́n kó nílé Ifẹ̀. Ológùdù mọbi tí àwọn ọmọ ẹyẹ wà, Ọ̀nìrìṣà mọbi tí Ọpẹ́yẹmí number 1 wà. Tí Ológùdù bá náà wọ̀ mọbi tí àwọn ọmọ ẹyẹ wà, ẹni kó provide àwọn ọmọ tó kó wọnú oko lóko tó lọ ń ṣe àwọn èèyàn ní ìṣàkúṣà, tí wọ́n lu àwọn èèyàn ní ìlùkulù, kó provide wọn. Ọmọ ẹyẹ ni gbogbo wọn pátápátá. Àwọn tó lọ́nà fi kókòkò oníkòkó, mo ti ṣó gbogbo àwọn yẹn sẹ́yìn mi tún fẹ́ máa ṣú ẹ̀ bí wọ́n ṣe lọ́nàdù kòkó oníkòkó. Àwọn ọmọ ẹyẹ wọ́n ní ọ̀kadà tí wọ́n fi ọpẹ́rẹ́tì, tí wọ́n dẹ̀ lo orúkọ ìjọba láti fi ṣiṣẹ́ ibi. Wọ́n kọ́ police station sí oríta Òróǹtó nílé Ifẹ̀. Àwọn ọmọ ẹyẹ ló ní police station yẹn, àwọn ni wọ́n dájọ́ fún àwọn ará ìlú níbẹ̀. Ológùdù ló ń lò wọ́n àti bàbá Ọọ̀ni, àwọn ni wọ́n ń lò wọ́n. Nítorí tó bá ṣe lọ ṣe bọ̀, wọ́n láwọn ń ṣiṣẹ́ fún kábíyèsí ni. Kábíyèsí wọn lọ́wọ́ apààyàn ń ṣiṣẹ́ fún. Tí kábíyèsí ò lè sọ fún wọn pé láyé ẹ má porúkọ mi síbi nǹkan burúkú, mi ò mọ anything nípa ẹ̀. Ẹgbẹ́ sáyé yẹ wá ní voice note kan because mi ì fẹ́ pẹ́ lórí ètò yìí. Mi ò ní intention pé máa ṣe program lẹ́nìí. Mi ò ní intention ẹ̀. So ẹ bá wa gbọ́ voice note yìí, ẹ bá wa gbélé, ẹ bá wa gbọ́, ẹ bá mi share ètò gbogbo bẹ́ẹ̀ bá ṣe wọlé báyìí, ẹ máa share. Wọ́n ti ń kó àwọn innocent people nílé Ifẹ̀. Àwọn ọlọ́pàá ti ń kó àwọn innocent people láti ìjẹta ní ilé Ifẹ̀. Gbogbo àwọn tọ́lọ́pàá ń kó. Ọlọ́pàá, I really appreciate your job, you are doing well, but I'm using this opportunity to tell all Nigerian police, tell all ṣiṣẹ́ ní ilé Ifẹ̀ wípé innocent people lẹ́kọ́. Ológùdù mọbi táwọn tí ẹ wá wà. Ẹ máa fi tí ara yín gbọ́ látẹnu àwọn ọmọ Ifẹ̀ wípé àwọn ọmọ baálẹ̀, àwọn ọmọ olóyè, àwọn ọmọ gbogbo wọn pátápátá ni wọ́n ń ṣiṣẹ́ ẹyẹ ní ilé Ifẹ̀. So please and please, I'm begging Nigerian police should please look into this case very well. Hold Ọ̀jájá very well. Ọ̀jájá will provide Ológùdù. Ológùdù will provide all the ọmọ ẹyẹ in ilé Ifẹ̀. Enough of killing innocent people. Enough of destroying the community. Allow the community to rest. Allow the poor masses to breathe. Nigerian police force, hold on your feet very well. Tell him to provide Ọpẹ́yẹmí number 1. Ọpẹ́yẹmí number 1 is a courtist. Ológùdù is a courtist. Jimoh Ajayi Agalanta is a courtist. Tell Oni to provide them. If Oni know that he's innocent, he know nothing about all these atrocities that they are committing in the affair. Tell him to provide all these people. Agalanta is a chief priest in his palace. He has chair, special Agaola, Agaipo. He have it in Oni of Ife palace. He have it in his palace. Why will he accommodate terrorists, bandits? Agalanta is a bandit, he's a terrorist because he's terrorizing the people in Ife. He's terrorizing them. He's terrorizing Ife people. We want peace in our land. We want peace in Nigeria. These people are criminal. Please see to it. Agalanta is a criminal. Ológùdù is a criminal. Ọpẹ́yẹmí is a criminal. Tell Oni of Ife to provide them. If Babado is innocent, he knows nothing about all this wala that is going on in Ile-Ife. If truly Babado knows nothing about it, tell Oni of Ife to provide Ológùdù Agalanta and send to this mass case. Go to Abuja, go to DSS. You will see his petition. In full DM Ogboyebo. He petition. He petition against Agalanta Ológùdù. Anytime they arrest this man, it's Oni of Ife that used to bail him out. It's Oni that used to bail him. I'm shouting, please, Nigerians, I want peace
see my country. Nigeria is my country. Please. So do something to it. Ẹ fẹ́ kú lọ́wọ́ mi bí mo ṣe máa pariwo lẹ́yìn lórí nìyẹn. Ọ̀ní ẹlẹ́bẹ̀rẹ̀ tó yìí. Nigeria police, please, your attention is needed. I'm begging you for the sake of poor masses. Please help us. Enough of terrorizing people in Ile-Ife. Enough of killing. Enough of stealing people's property. They collect people's land. These people are land gamba. They are thief. They are payo. They are gogwe for Nigeria. They are the one behind it. Ẹ fẹ́ kú ẹ̀yin lẹ́yìn ṣọ́ra ẹ̀yin lélẹ́yìn. Ṣọ́ra ẹ̀yin lélẹ́yìn ẹni náà fi bí ṣe ẹ̀yẹ́ ni ṣá. Mo sọ̀rọ̀ tó dùn mí. Bọ́bú tọ́rọ̀ bá ti dùn mí gbogbo èdè ni màá sọ. Ṣé torí mi ti Hausa? Ó dùn mí pé mi ò gbá Hausa. Ó dùn mí pé mi ò gbá Hausa. Ẹ fẹ́ kú. Kò ní sú mi, kò ní rẹ̀ mí. Ó dìgbà tí Nigeria government bá dìde sọ̀rọ̀ tó wà lẹ̀. Àbí tọ́ọ̀ni bá ṣe nọ́mà. Tọ́ọ̀ni bá ti ṣe nọ́mà. Má dákẹ́. Tẹ́ bá ṣe nọ́mà. Mama wa lójoojúmọ́ mama pariwo. Mo túbọ̀ lọ́la. Ọ̀ní òfin fẹ́. Stop accommodating terrorists in Ile-Ife. Agalanta is a terrorist. Ologudu is a terrorist. He's terrorizing people, killing people, cutting people, collecting their land, collecting their money, collecting their cocoa, collecting their ìyàwó, collecting gbogbo nǹkan gidi tí wọ́n ní. I like that. Agalanta is initiating innocent children to court. Ẹ fẹ́ kú. Ẹ tí mo mẹ̀mẹ̀. Má fojú yín wọn máa bọ̀. Ṣẹlẹ̀ ẹ̀yà wèrè tọ̀bọ̀. Let's hear this voice note. Please, everybody pay attention to this voice note. Actually, I played this voice note day before yesterday, but I'm still going to repeat it because I want, please help me to tag Nigeria Police Force. Help me to tag them. I'm not here for joking because mi ò ní sọ pé mo jà fún àwọn èèyàn. Kọ́ wọ́n máa lọ kó innocent people kí wá dákẹ́. Kọ́ wọ́n máa sọ pé ẹ̀rí. Ó lóun fẹ́ gbèjà àwọn èèyàn ni o. Àwọn tó lóun fẹ́ gbèjà náà làwọn tó ti ń fi àgẹ̀. Mi ò ní dákẹ́. Ọ̀ní mi ní dákẹ́. Stop accommodating terrorists in your palace. Ologudu is a terrorist. Don't accommodate terrorists in your palace. Your palace is for gbogbo ọmọ Yorùbá. It's not for terrorists. It's not for land gamba. Àbí land goba. Àbí kí lẹ máa ń pè wọ́n. Kí lẹ máa ń pè wọ́n tó máa gbẹlẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá kọ sí comment section. Land gamba. Land goba. Land goba. Gamba. Ẹ bá kọ sí comment section jọ. Ó máa ti yọ ọlọ́pàá tí mò ń sọ. Gbálẹ̀. They gbálẹ̀ àwọn èèyàn jọ. They chase people away from the farm. These people are wicked. They are handyman. Nigeria police, God will bless you. God will bless you. God will strengthen you. Please do your job very well. Nigeria police, please, Ẹgbẹ́tòkun, next show mi máa gbé picture Ẹgbẹ́tòkun. Máa wá pariwo Ẹgbẹ́tòkun. Nígbà tí bá fẹ́ pé wọ́n pa, àwọn family wọn á sọ pé kí ló dé tí Lady K ń pariwo ọmọ ìbá ìtorí Ọlọ́run dẹ̀dá lóhùn kí ló lóhùn fẹ́. Bàbá máa rí sí wípé ọ̀rọ̀ lè fẹ́ lọ́mọ ìpè mí sí, wọ́n á bá wa dá sí. Ẹ má wo, see, let me tell you people one thing. Tẹ́ bá lọ sọ wípé olórí ẹ̀ lè bọ́ nínú ìyà Nàìjíríà. Ọlọ́run gbọ́. Tẹ́ bá lọ sọ wípé mo nífẹ̀ẹ́ Lady K ẹ̀ lè bọ́ nínú ìyà Nàìjíríà. It's better you hate me so that tí bá ṣe nǹkan tí ò dá ẹ lè sọ fún mi. Tẹ́ bá lọ sọ pé mo nífẹ̀ẹ́ Lady K tí bá ṣe ohun tí ò dá ìdí sọ fún mi. Òun lọ̀rọ̀ jájá slow poison. Òun lọ̀rọ̀ ẹni ìtàn slow poison. Èmi yìí tó bá sọ pé tó nífẹ̀ẹ́ jù àwọn number one ẹni tó nífẹ̀ẹ́ Kábíyèsí Ọ̀nìrìṣà èmi ni. Mi wá nítorí pé mi nífẹ̀ẹ́ Ọ̀jájá kí Ọ̀jájá wá máa hùwà ìkà kó máa bá yé àwọn èèyàn jẹ́ lẹ́fẹ̀ẹ́ kí n dẹ̀ dákẹ́. Wọ́n lè máa lo orúkọ Ọ̀jájá kó máa fi pa àwọn èèyàn lẹ́kún nílẹ̀fẹ̀ bí ní dákẹ́ torí mo nífẹ̀ẹ́. Sẹ́ǹtì ní kẹ́yìn èèyàn náà máa ṣe tí ẹ bá rí ibi tí bá ti ẹ pariwo lẹ́mi lórí ẹ má ní ọmọ èdè ti jìyà fún yíyan Yorùbá ìyàwó ló jẹ fún wọn Yorùbá ṣóhun làkọ́kọ́ ni àwọn kan ò ti jìyà ni kí ló ṣe fún wọn Yorùbá tẹ́ bá wá torí ẹ̀ rí pé mò ń ṣe ohun tí ò dá tẹ́lẹ̀ bá mi wí ẹ bá mi wí tẹ́ bá bá mi wí ẹ fẹ́ kí n pariwo ni tí ẹ bá bá mi wí ẹ gbọ́dọ̀ bá mi wí tí bá ṣe ohun tí ò dá ìyẹn gógó ni wípé nífẹ̀ẹ́ mi dénú
ìyẹn ni wípé ẹ fẹ́ káyé mi bàjẹ́, ẹ fẹ́ kí n jì sọ́fìn. Tó bá jẹ́ pé wọ́n ti pariwo lọ́dọ̀ Ọ̀fìfẹ́ lórí látijọ́ ìní kò ní débi tó dé, ṣe bíbí kan lọ ní ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ ló bẹ̀rẹ̀ wà tó wù fún wọn nílé Ifẹ̀ náà, ṣẹ́kọ̀ọ́ náà ló bẹ̀rẹ̀ ni. Díẹ̀díẹ̀ ẹ wo 5 years ago, 4 years ago, 6 years ago nígbà tí Ọọ̀ni bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lé Ifẹ̀. Àwọn kan ní ọba táyẹ̀ṣẹ̀ jẹ́ ọba kìnìkan wọ́n fọwọ́ bòbòkúbò nítorí Ifẹ̀ tán ní. Ẹ wá wò nísìn, Ọọ̀ni ti wá gba master degree, ó ti gba master degree nínú tó ń ṣe fún wọn lé Ifẹ̀ sí. Tí qualification mi bá tún wà tó tún wà ju master degree lọ, Ọọ̀ni ti gbà mọ́ wọn lọ́wọ́ lé Ifẹ̀. Ẹ wá wo ayé àwọn èèyàn wá sunkún. Òkè gbogbo àwọn ọmọ innocent people tó kó yẹ, ṣé wọ́n bá wọn jẹjẹkújẹ, ṣé wọ́n bá wọn pààyàn, ipò wọn làwọn òbí wọn máa wà. Kí wá nítorí mo nífẹ̀ẹ́ Ọọ̀ni kọ́ ni wọ́n máa fìyà jà wá láìṣẹ̀ tó sì jẹ́ pé àwọn ọ̀daràn abẹ́ ló wà. Àbí kì í ṣe Àgàlà Ọpẹ́yẹmí lẹ́wọ̀ yìí nínú palace ẹ̀. There is another picture Ọpẹ́yẹmí àti Ọọ̀ni ó yapa lọ́wọ́ mi lóríṣiríṣi. Ṣé ìtọ́ wà nínú gbó ni? Ṣé kí n gbé síta kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ kan tí mo sọ? Ọọ̀ni tún gbé ọ̀pá àṣẹ wa ó tún gbé lọ síbẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ tí mo sọ. Ó tún gbé ọ̀pá àṣẹ wa dání báyìí, ọ̀pá títí bàbá tèmi Oòduà ó gbé dání lọ́bẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ tí mo sọ. So Ọpẹ́yẹmí kọ́ ní provide ẹ̀ fáwọn ọlọ́pàá tó bá ti jẹ́ wípé innocent ni bàbá balance gbogbo ayé ni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tí kì í ṣe pé bàbá lu Ọpẹ́yẹmí, bàbá ẹ provide Ọpẹ́yẹmí fáwọn èèyàn, fáwọn ọlọ́pàá àti Àgàlàtà Jímọ̀ Àjàyí ẹ provide wọn kí ohun tó wù lẹ́kùn tán kébí lọ́dẹ̀ ṣe báyìí kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ mọ́. Bàdé delete gbogbo evidence ọwọ́ mi, ìbàdàn wù yí kí n delete ẹ̀tọ́ kó wá dé yan ọdún kan kẹ lọ gbé kéèsì jáde, máa jẹ́ kó yé yín wípé ó kù ní bọ́ńgọ́ ẹ sì máa tọ́ ara. Kò ní tó nígbà oṣù ká máa pa ọmọ lára ni máa fi ṣe fún yín. Ẹ lísìn sí kò tẹ́ fẹ́ gbọ́ ìyẹn yé yọ, ẹ lísìn sáwọn voice note yìí ẹ máa gbọ́. Kí bàbá wa kábíyèsí dìbò nígbà tẹ fún òsúnmọ́lẹ̀ súnmọ́ ẹni òkúnmọ́ lóṣù kúmọ́ láta ọ̀lẹ́wà lówó ẹni jẹ́ kébi pa láyà mẹ́fà tọ́jú àlejò tọ́jú onílé bàbá ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. Kábíyèsí irú wa dájú bàbá owó ọkọ̀ mo wáyà mo wáyé mo bòrè bá owó para ẹ̀ṣẹ̀ para àṣùgbọ́ àṣìṣọ́ àwọn àṣà tó fẹ́ tòrò kọ́ máa wá kí lẹ́yìn òde ọ̀tá pọ̀ ọ̀rẹ́ tó ṣe bí ọ̀tá àgbẹ̀ tó ṣe bí ọ̀rẹ́ ọmọdúnfẹ́ ni mọ̀fọ́kàn fẹ́ ní aṣẹ́ni tán bá ní dẹ́rù bàbá ẹ̀yin lẹ máa rẹ́yìn gbogbo wọn o lágbára Ọlọ́run. Ilé-Ifẹ̀ èmi bàjẹ́ lásán Ọlọ́run ẹni bá ti gbàdúrà kí Ilé-Ifẹ̀ bàjẹ́ ilé àtọ̀nà rẹ̀ máa dàrú ní kábíyèsí bàbá ẹ máa pẹ́ ń bẹ̀ ẹ máa pẹ́ ẹ máa dàgbà bí ará ọ̀gbẹ́ ẹ máa pẹ́ bí ọmọ owó tó gbogbogbò tó jọ mọ́ ń bè. Ẹ wá pọ̀ ọ̀dà lágbára Ọlọ́run torí ẹ̀rí wọn lò. Nǹkan ní ṣe ẹ̀mí yín dẹ̀ máa gùn ọkàn yín máa balẹ̀. Mo kí bàbá ẹ káalẹ́ látòrí kíkì ni mo kí kábíyèsí wa ọba Lúfẹ̀ bàbá ní tí náà máa gbọ́n ọkàn yín máa balẹ̀ Ilé-Ifẹ̀ ní bàjẹ́ lásìkò tí yóò lórí ẹ̀ náà mo kí bàbá ọba Jíó bàbá ẹ̀fọ́mọdé joyè náà fàgbàdo láti bẹ̀ mo kí bàbá ọba lọ́rùn tó fi kárí gbogbo àwọn olóyè tó kù. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ mi ò ní fẹ́. Land Gaba ó ká àwa kan lára ju àwa kan lọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ifẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ sí torí mo máa ń wo àwọn nǹkan tó máa ń wọlé sórí ìkànnì yìí ó máa ń bà mí nínú jẹ́ ńgbà míì tá a bá sọ̀rọ̀ nípa Ifẹ̀ ọ̀rọ̀ Èkó ọ̀rọ̀ Ìbàdàn ọ̀rọ̀ Àbújá lẹ́lòmíì máa gbé wá ọ̀rọ̀ tí ò ṣe Ifẹ̀ láǹfààní rárá gbogbo lórí social media bìkọ́ nígbà tá a fẹ́ dá kíní sí ọ̀rọ̀ nípa Ifẹ̀ àti sọ di social media gan àti sọ di campaign ẹ máa polówó àgúnmówó rẹ̀ lórí bíbí. Ẹ jọ̀ọ́ sà látòrí bàbá ọba Lúfẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kábíyèsí bàbá ẹ̀mí yín máa gùn o. Ẹ jọ̀ọ́ tó ń ṣẹlẹ̀ nílé Ifẹ̀ yìí ó ń tàbùkù àwa kan tó dẹ̀ ń pa àwa kan lẹ́kún mo mọ̀ pé kò dùn àwọn kan torí gbogbo àná la lè sọ pé àjọ ọmọ Ilé-Ifẹ̀ bọ̀ wọ́n bí wa dàdúrà wa lọ nílé Ifẹ̀ yẹn òǹkàlùkù dẹ̀ dín ibi tó ti jáde gbogbo àtàlẹ̀ sọ pé Ifẹ̀ ni wá kọ́ ni ajẹ́ Ifẹ̀ ìkọ́ tá a jẹ́ Ifẹ̀ bá jẹ́ Ifẹ̀ tá a bá tọ́ ẹ̀jẹ̀ Ifẹ̀ bá wà lọ́wọ́ wa ní lajú sílẹ̀ pé kí Ifẹ̀ bàjẹ́ Ifẹ̀ òdẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ẹ bá mi máa ṣàgbéjìyà police
Nigeria police ẹ máa ń tọ́ borúkọ bàbá wa jẹ́ ó ti tó kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ lé lórí tá bá pòsì ọ̀rọ̀ ọ̀fẹ́ ní ìsìn báyìí. Àwọn ló pè mí sí mi ṣe mí. Àwọn èèyàn gbọ́ òṣò tọrọ mọ́ ìkọ́tẹ́ lómi bá sọ òun tọrọ báyìí ọ̀tá náà máa mú. Èmi ò dẹ̀ jẹ́ pé kí ẹ̀ mọ́ mú mi lọ́ta tó bá yẹ pé lórí ọ̀rọ̀ lè fẹ́ nítorí mi ní kọ́ búyàn. Wà á kéèsì la máa pera wa sí. Tí ìyẹn bá gbọ́ gbogbo orúkọ tí ilé di ké àbí kíní kan ṣe ní ìbá àwọn àtàtẹ́fẹ́ náà là ń ṣe gbogbo nǹkan yìí. Ó dẹ̀ ń pa ẹlòmí ó pẹ̀ ní gẹ́gẹ́ bí ẹnìkan ń pa mí lẹ́kún torí mo jẹ́ ìfẹ́ ọ̀tún fi òsì ìfẹ́ ní mí. Kájẹ̀ tó wá gbé lédíkéètì ẹ tó wá wò nǹkan tó ṣẹlẹ̀ láti ìjọ Tuesday yìí tó ń para bí ẹni ń pẹran. Àwọn ọmọ olóyè ńláńlá lọ́dẹ̀ wà nídìí nǹkan yìí. Nínú ìdẹ̀ tí gbọ́ pé ìgbésẹ̀ báyìí náà ń gbé nínú ààfin tó lè mú nǹkan yìí dẹ̀rọ̀. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Ẹ ṣàfẹ́tí ara yín gbọ́. Kí ni ìwọ̀n mọ̀ pé máa dọ́wọ́ mi o? Mo sọ fún yín ní ìjẹta tí mo ṣe program tí mo play ẹ̀. Wọ́n ò mọ̀ pé máa dọ́wọ́ mi. Mo dẹ̀ ti bá wọn fọ kiri. Mo ti bá wọn fọ kiri ayé. Gbogbo ayé á gbọ́ ọ̀rọ̀ á mọ̀. Àwọn ọmọ olóyè. Àwọn ló ń pààyàn nílé Ifẹ̀. Àwọn ọmọ olóyè. Àwọn ló ń pààyàn nílé Ifẹ̀. Wọ́n wá lọ ṣe àwọn innocent people. Láti ẹ ṣáà rí kọ́mẹ́ǹtì kan tí mo pín nílẹ̀ kan. Ẹ̀rí nǹkan tẹ́ni ẹ̀kọ́ síbẹ̀ pé ní àsàtálẹ́ àná òun sá 440. Ọlọ́pàá fẹ́ mú òun. Ẹ lọ ìyá mi mo wà lórí ètò mà mo wà lórí prógráàmù mà o. Ok. Pàṣẹ ìpadà. Ẹ jẹ́ àná. Kò tọ́pẹ́ ìyá mi. Kò tọ́pẹ́. Àwọn ọmọ olóyè ṣe rí pé èmi tí mo wá ń fẹ́ fún tí mo ń pariwo gbòò ṣe rí pé mo rísì tí mo ṣe ń pariwo láti alẹ́ ìjẹta làwọn ọlọ́pàá ti ń ṣa àwọn èèyàn nílé Ifẹ̀. Ìwọ tó bá ti rìn lọ nílé títì báyìí wọ́n á ya mú ẹ ẹjọ́ ṣẹ́ni tó rìn lọ títì ṣóhun lẹ gbọ́ pé ó pààyàn lè fẹ́ sí. Ẹ bá mi hashtag Nigeria police come and hear the people that are killing people that are killing people in Ilé Ifẹ̀. They are the chieftains àbí bó lọ ṣe sọ òyìnbó yẹn bí ògbé èbó. Àwọn ọmọ olóyè kì í ṣe títí wa ò gbóṣe lóyè títí wa o ó tẹ̀ yẹ ká máa la kìnìún olóyè Ilé Ifẹ̀ ó yẹ ká máa là kọ́ máa lọ máa wò pé àwọn ọmọ olóyè wo nìyẹn mọ̀ pàwọn náà lólóyè ní ilẹ̀ Yorùbá ní Odùduwà nation tiwa. Àwọn ọmọ olóyè Ilé Ifẹ̀ àwọn ló ń pààyàn àwọn innocent lọ́lọ́pàá ń ṣà látàlẹ́ ìjẹta ẹ bá mi bẹ̀ Nigeria police o dọ́ọ̀kì mi ìgbé ìbò mo fẹ́ sóyìnbó oh it's a pity ẹ wá ra fìlà mo fẹ́ wọ fìlà fún mo pé lọ́lá ẹ lè rí bó ṣe máa fà ìtẹ́ bá ti lò ṣẹ́ tí rí ó gbọ́ òtútù ó ra fìkan yín bo etí yín ẹ rí pé mi ìsínbì ìtànà torí mo ti cover etí mi pa ẹ jẹ́ fàyè wọ tajà. Àwọn ọmọ olóyè ló ń pa wọ́n nínú Ifẹ̀ ọdẹ òfin Ifẹ̀ jáwọ́ lápò tí ó yọ báwa kó àwọn ọmọ olóyè apààyàn Ilé Ifẹ̀ síta wọ́n láwọn ló ń pa wọ́n nínú Ifẹ̀ gbà wá o lónìí lálejò lọ́kùnrin lóbìnrin ẹ bá wá bẹ̀rẹ̀ ní òfin Ifẹ̀ kó má jẹ́ kó kú tó ní Ifẹ̀ gbogbo ọmọ olóyè Ilé Ifẹ̀ apààyàn ni wọ́n o. Ẹ fẹ́ kú lọ́wọ́ mi mò ń bọ̀ mi tí ì dé ẹ jà máa gbọ́ lọ. A ní mo wà ń lé fún yín sẹ̀ àfi tẹ́ bá ṣe nọ́mà ni màá dákẹ́. Ṣé ní voice note màá máa replay tí bá ṣe ń bọ̀ táwa ṣe ṣó Ilé Ifẹ̀ báyìí ni màá máa kẹ́tò ni màá máa pariwo fò àwọn olóyè Ilé Ifẹ̀ àwọn ọmọ wọn lọ́pàá yẹn gbà wá. Ẹ fẹ́ kú ṣẹlẹ̀ ya wèrè ní ẹ̀yà wèrè tọ̀bọ̀ mo ní ẹ ṣe nọ́mà ẹlẹ́ni ṣe nọ́mà ẹ tọwọ́ bàjẹ́ bolẹ̀ ẹlẹ́ni tọwọ́ bàjẹ́ bolẹ̀ ẹ jẹ́ àmà gbádùn wọn lọ. Tẹ́tẹ́ ni ọmọ ọlọ́mọ náà ló ṣe bẹ́ẹ̀ dé ẹ̀dẹ̀ káàkéètì ẹ̀dẹ̀ pa ọmọ olóyè lákan tá àwọn orúkọ bò láti kó tó bá tà ní sọ bàjẹ́ bàlẹ́nu kò tún kú tó máa pa àgbàlagbà àti èèyàn òdùbà kan bí irú àwọn àìkú nìṣà ti bímọ
ọmọ mi náà ti ń bímọ. ẹ tí ẹ ní pé èmi náà ò ní kú àṣeyè lájọ máa ṣe. gbàtọ́ bá máa jẹ yẹn ní kọ́lọ́ mú yẹn kúrò ó dàgbà ju kéèyàn gan tí ì bá yóò dàgbà ju kéèyàn dàgbà gan kó ráre lọ kí ló dé ilé àwọn tó jẹ́ tá a rò pé bóyá. ọba tó bẹ̀rẹ̀ ẹ bá wa ṣàpérò lórí ọ̀rọ̀ ẹ bá wa pe àwọn èèyàn ṣàkíyèsí ọ̀rọ̀ yìí náà kan ẹ̀yin náà bàbá ẹ bá wa pe àwọn èèyàn torí tí ọba sí ọba lé mo nígbà pé ìlà darí ilé. Bàbá mo mọ̀ pé máa gbọ́ àwọn nǹkan tí mo sọ yìí tá a bá ṣe ní òní ọ̀rọ̀ ìtànilọ́la dáṣà bàbá dúró jáde ní ó ní ẹ̀rọ àbàjẹ́ lórí mi o níbi àjọ bí ẹ máa ra bàbá ń tẹ́ bá ṣe lónìí. Ó ti bàjẹ́ lórí Adéyẹyẹ ó ní ìtàn jẹ́jẹ́ o. Ó ti bàjẹ́ o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Ó ti bàjẹ́ lórí Àjàjà tó Jàjà bá mọ̀ kókó bàjẹ́ lórí àwọn kan mú àwọn ọmọ ẹ̀yẹ kọ́kọ́ wọn síta kọ́kọ́ wọn kúrò palace. Ṣùgbọ́n láì jẹ́ bí ó ti bàjẹ́ lórí ẹni ìtàn. Bí mo ṣe nífẹ̀ẹ́ yín ni mo ṣe máa gé yín jẹ. Badly. Ẹ ṣe normal. Ẹ tú àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn olórí aládé la pè yẹ yín gangan ló kò yẹ kí yà jẹ gbogbo àwọn ọmọ Ilé-Ifẹ̀. Ó yẹ ká máa proud of Ilé-Ifẹ̀ ni ká máa fi yọgọ ká wá máa fi oríru wa yẹ ká máa fi ṣàdúrà pé kí ìlú tiwa náà kó dà bẹ́ẹ̀. Nísìnyí ọlọ́mọdé kí ìlú mi bá dùn ọmọdé dàbí Ilé-Ifẹ̀ o Ọ̀jájá ti bá Ilé-Ifẹ̀ jẹ́ o. Ẹ wá ra fìlà ṣe rí fìlà yìí mo ní 4 color ló ṣẹ́kù. Èyí tí bá like I have 4 color left. Ó ṣe é lò lásìkò tútù. Ó ṣe é lò tó tútù bá lọ. Tí bá parẹ́ bàbá kan sí comment section. Eré làwa ṣe náà. Abẹ́rẹ́ kọ́ là ń ṣe ní ṣáàjà ń bì àjà. Ẹ bá tẹ lọ́ọ̀fù láìkì. Tọ́jà jẹ́ bá mọ̀ pé àwọn ò bá lè fẹ́ jẹ. Kọ́ kó àwọn ọmọ ẹyẹ síta. Ẹ má jọ kọ́ ṣá innocent people. Láì jẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún yín láti bíjọ́ mẹ́ta pé tí n bá dé ẹ̀dín láìkẹ́ wọ́n á gbé fóònù wá bá yín ẹ máa ní no ẹ máa sá ṣé Tinubu ló sá fún social media kódà inú palace báyìí tẹ́ bá gbọ́ pé èèyàn kan lọ sí orí social media báyìí ẹ fẹ́ lè nìkan yọ ẹgbà kan lu onítàn ní ohun tí máa ṣe fún yín ẹ mọ̀ pé ọmọ tí ò bá dìran yẹn ó máa yí sí fún wọn láti destroy nǹkan ó máa yí sí bàjẹ́ torí wọn ní ròdù tó fẹ́ ronú wo ẹ̀yìn wo pé so ó máa easy máa destroy nǹkan tí bá destroy kẹrán ọ̀tá mi lẹ́wọ̀n kó lè túnṣe o kẹ competition kó lè túnṣe o mo yẹ sọ fún ìpẹ́ má jẹ́ destroy nǹkan ẹja gbọ́ kọ́là ẹ ló kọ́là ẹ káàbọ̀ sórí ètò ẹ máa gbóhùn sókè kí ìcháàjì ẹyẹ lẹ́mp yìí ẹ káàbọ̀. À ń gbọ́ yín. Ọlọ́run máa fún ṣókí ni ká bá mi ṣe o ẹ má pẹ́ lórí ètò ẹ kàn lọ straight to the point ẹ má wulẹ̀ dárúkọ yín anybody ẹ má dárúkọ yín. lákọ̀ọ́kọ́ mo kọ́ fẹ́ fi tó yín létí pé ìkan lára olóyè Ọọ̀ni wọ́n gbé ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tínú wa sì dùn sí kọ́lọ̀ ń jẹ́ ká dàtúnṣe. ìkejì ni pé orúkọ àwọn tí wọ́n jọ dàrán tẹ́ ń dáhùn orúkọ wọn ò pé tán àwọn gúrùpù olókoṣẹ́ wọ́n fẹ́ẹ́ burú ju ti àwọn Ọpẹ́yẹmí nọ́mbà 1. ṣé olókoṣẹ́ yẹn mo ní special programs mo wá ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ èèyàn kan pè mí lórí ọ̀rọ̀ olókoṣẹ́ mo dẹ̀ sọ fẹ́ nìyẹn mo ní gbogbo conversation wa mo rí rìkọ́dù ẹ̀ kí wọ́n náà máa rìkọ́dù mi so mo ń bọ̀ lórí ọ̀rọ̀ olókoṣẹ́ yẹn ṣé ẹ jẹ́ kí n sọ kíní kan fún èèyàn ọmọ Ilé-Ifẹ̀ nọ́mbà 1 èèyàn kò lè pè mí torí ẹ̀ ò bá fẹ́ burú pé program kan ni kò bá wa ṣe èèyàn ò lè sọ bẹ́ẹ̀ fún mi ayé ẹ máa bàjẹ́ ni tó bá sọ wípé lédíkè bá wa ṣe kíní kan báyìí máa gbé yín ṣe pé ohun tí mo bá ti rí tí mo rí pé yẹn this is confirm máa ṣe kéèyàn kó wá rò pé òun lè pè mí láti máa sọ wípé èèyàn kan ni kí n ṣe ṣóò fún àbẹ́ sí kíní èèyàn kan pè mí lọ́wọ́ ọ̀rọ̀ olókoṣẹ́ yẹn ní àná mo rìkọ́dù gbogbo conversation wa mo dẹ̀ máa wá play ẹ̀ta tó jẹ́ kó yé mi wípé olókoṣẹ́ is innocent olókoṣẹ́ tó jẹ́ pé gbogbo bó ṣe mú tó lọ ṣẹ̀wọ̀n àbí kò ṣẹ̀wọ̀n rí kọ́là ó ṣẹ̀wọ̀n rí àbí ò ṣẹ̀wọ̀n rí
ẹ sọ̀rọ̀ wọ́n máa ń rí gbálẹ̀. ṣé ó ṣẹ̀wọ̀n rí àbí kò ṣẹ̀wọ̀n rí? Kò tí ì ṣẹ̀wọ̀n rí, ọlọ́pàá ló kàn mú, ọ̀dọ̀ ṣùgbọ́n ọlọ́pàá ló lọ èmi rí. gbọ́ wípé èèyàn ń lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹlẹ́wọ̀n jẹ́ kò sí kékeré ẹ̀wọ̀n kọ́kọ́ tí wọ́n ga dúró mú náà ó ti ṣẹ̀wọ̀n ṣùgbọ́n according to my own according to ẹ máa gbọ́ sí lọ́dọ̀ wa. wọn ò kà yẹn sí lọ́dọ̀ yín ok kò sọ́rọ̀ mọ́ gbà yẹn. Wọn ò kà sí. Ẹ tún jẹ́ kí n wá tún fi kan kún. Ṣé rí kọmíṣánná tẹ́ ń dárúkọ ọmọ? Kọmíṣánná ó sì dé ààfin ọba yóò sì dé ààfin Ọ̀ọ̀ni lálẹ́ yìí. Kọmíṣánná àti Ọ̀ọ̀ni kọmíṣánná mọ̀ sí gbogbo aburú tó ń ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ yìí. irọ́ mi ò gbà yẹn kọmíṣánná ò mọ̀ gbà yẹn. mo ní mi ò gbà. Màmá mo fi ilẹ̀ tí màá wọ̀ sùn. Mo fi ilẹ̀ tí màá wọ̀ sùn. Kọmíṣánná ò lè mọ̀ gbà yẹn ọbọ̀. Mi ò sọ jù bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká fata sí ẹ má jẹ́ ká fi yọ̀ sí. Ẹ má yẹ ká fata sí ẹ má yẹ ká fi yọ̀ sí. Kọmíṣánná ò mọ̀ pẹ́. Nigerian police are good. They are our friend. So wọn lè wà behind àwọn ọ̀daràn. Ẹ má yẹ ká fi ti kọmíṣánná sí ó ti. Ẹ má tọ́nu ju program mọ́ mi lọ́wọ́. Tí kọmíṣánná